ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليتي أدوقف الله أشي الصلاة والنبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي الله سبحانه وتعالى بديدي كل ما جاء أتي آنو fún gbogbo àgbáńláyé kí a salatu náà máa bá wọn ará ilé annabi àti àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí ó fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà akira wa ní ìjókòó yìí láàárọ̀ yìí abẹ́ Ọlọ́hun bá wa subhanahu wa ta'ala bimannihi wa karamihi wa izzihi wa fadlihi kí ó ṣe àlékún dáadáa àti àlékún àgbọ́yé àti àlékún ìdúró déédé lórí Islam ọlọ́mọsá ṣe fún wa a ní àná ó yẹ ká ṣe halqatu tafsiri wa tí a máa ń ṣe ní gbogbo ọjọ́ Saturday àmá aláǹfààní àti ṣe lánàá torí pé ìkan náà àwọn alfa wa náà àwọn bàbá wa nínú súnnà wọ́n sì gbéyàwó fọ́mọ wọn lánàá tá sì gbọ́dọ̀ mọ́ wà mẹ́ ìrìn àjò ní àti wá dájí lọ ni ò jẹ́ kí halqatu tafsiri wáyé lánàá kí gbogbo jama má bínú alẹ́ ní in tó wá yẹ ká gbéyẹ̀wò ní halqa umdatul ahkam ká ṣàlàyé tíra umdatul ahkam gẹ́gẹ́ bí a ti ṣe máa ń ṣe àlàyé rẹ̀ kí ní ẹ̀ ti zoom ẹ̀jù release ẹ̀ díẹ̀ gẹ́gẹ́ bá ti ṣe máa ń ṣe àlàyé rẹ̀ ní gbogbo ọjọ́ ìní àmọ́ àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa tó sì ń kó hílàhílò bá gbogbo wa ń kọ kálukú lóminú ìsìn bá kálukú wa lọ́nà tí ó tẹ́ wa lọ́rùn òní tó ní ṣe pẹ̀lú àwọn ìròyìn ọlọ́kan òjọ̀kan tá ń gbọ́
nípa àwọn ní Yoruba nation a rí pé ó ti pẹ́ tí wọ́n ti wà lẹ́nu ẹ̀ ìjọba Nigeria President Muhammad Buhari hafidhahullahu ta'ala wa ra'a ọlọ́mọsá bá wa dárí wọn kan lè ríbi dárí àwa náà dáadáa àwọn ọ̀rọ̀ tí wá ń lọ àwọn náà wá lérí bí ọjọ́ mélòó kan sẹ́yìn pé ókè èdè táwọn tí wọ́n ń ṣe kìíní ìmọ̀ ń gbọ́yé àwọn ò fi bá wọn sọ̀rọ̀ àti bàbá pàrokò nù ni ẹni pé lọ́sẹ̀ tá a wá lò tí ní jẹ́ Sunday rẹ̀ yìí a wá rí pé àti èyí tó ti wọ́kọ́ wà lẹ́nu tilẹ̀ Igbo tó jó lórí àwọn IPOB ìyẹn Nnamdi Kanu ìjọba múnimógùn ọwọ́ bá ní ọ̀sẹ̀ yìí wọ́n sì gbé wá Nàìjíríà ọ̀sẹ̀ yìí náà inú ẹni tó tún dàbí ẹni tó gbá front jù fún àwọn ní Yorùbá nation oní Sunday Igboho àwọn ìjọba tó ń ráwọn DSS náà lọ sílé wọn náà gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó yẹ káwa mùsùlùmí ó kẹ́kọ̀ọ́ mẹ́rin tí wá nínú gbogbo ìṣẹ̀lẹ̀ náà gbogbo alámọ̀sí sí ti wá ń yàyé pé kìí ṣe gbogbo àwọn ọ̀rọ̀ tí ń bá kàn lọ làwa máa ń dá sí kò sí bọ́rọ̀ náà bá àti kálé kákó tó kò sí bọ́rọ̀ náà bá àti tóbi tó kódà kò sí bí ò bá ti pàwọn èèyàn lẹ́rin tó àbódùn máwọn èèyàn àákàn gbogbo eléyìí ẹjọ́ wẹ́wẹ́ ní ó pọ̀ ń bẹ kìí sọ̀rọ̀ ìmọ̀ ẹjọ́ wẹ́wẹ́ ní ó pọ̀ ń bẹ ó lè já gbogbo tẹ́sí dá sí bẹ́ẹ̀ bóyá gbogbo díẹ̀ ní àgbójúkò mìíràn nǹkan bẹ́ẹ̀ àmọ́ ní tẹ́lẹ̀ yìí tá a fẹ́ dá sí yìí àwọn nǹkan kan wáyé ń bẹ tó wá bè mí nú jẹ́ ìgbò wá jẹ́ wá bíbà nú jẹun àti wá rọra ká sára jẹ́jẹ́ pé irú èwo ló tún wá ṣẹlẹ̀ yìí irú ìdọ̀tí wo rèé tán fi ń rẹ́ Islam mo bá rí gbésẹ̀ táwọn kan gbé àtàwọn ọ̀rọ̀ tán ti ń sọ ẹ̀yin tó yẹ pẹ́yìn ilẹ̀ bídọ̀tí sí wa lára ẹ wá fẹ́ shift ẹ̀ kúrò lórí ara yín èyí tẹ́ fi máa fẹnu yín gbolẹ̀ tẹ́jẹ̀ kára yóò máa àìdúró dédé yín ẹwà ń wá bò lẹ́ti fẹ́ shift ẹ̀ sáwọn tán correct yín lórí tá ń bá yín wílé lórí ẹwà fẹ́ shift ẹ̀ lé wọn lórí ìmọ̀ ń báyọ̀ ló jẹ́ ní táwọn àfáà sọ́ra wọn dà nǹkan yẹn làwọn táwí bá tún wá wò pé àwọn alùsùnnà wọ́n tún fẹ́ jàǹbá Sunday Igboho ẹ dákun ń bọ́ná tí mọ́ ń pè tajá tí mọ́ ń kan lè mọ́ mú ṣe ó mọ́ ń kára wọn ò kára wọn mo wá rí pé àbájọ àmọ́ gbọ́rú ẹ̀ lẹ́nu yìí torí ẹnu àwọn táwọn wí ìròyìn burúkú mẹ́ta kan bẹ́ tán fi ròyìn àwọn sọ̀hábà tá ń bá wọn jáde lórí mo wá rí kí gbogbo ìròyìn yìí ni mo ń bẹ lára wọn wọ́n pè kan náà àwọn sàábí ní dẹ̀dẹ̀ rẹ̀ ayú ẹ̀kọ́ a rí pé àtó lórí wọn déspílẹ̀ wọn gbogbo wọn wá jẹ́ dẹ̀dẹ̀ rẹ̀ ló yẹ pé ìjọ tí wọ́n bá ti wùwá dẹ̀dẹ̀ rẹ̀ in tá fi ròyìn wọn ní kíni dẹ̀dẹ̀ rẹ̀ wọ́n ròyìn àwọn sàábí ànábì Eletekete ayú ẹ̀kọ́ àwárí náà pé ìwà Eletekete yìí ara yín ló wà òun náà wù mí ìwà yìí òun ló fi jẹ́ sí pé Eletekete là á pè wọ́n níbi eléyìí ète bútẹ̀ mọ́ ń lò ní ó di mélòó wà jàmá wọ́n ròyìn àwọn sàábí ànábì ní alátẹnujẹ àwárí pé wà àtẹnujẹ náà ń bẹ lára wọn náà ìjọ ọ̀rọ̀ bá tún débi alátẹnujẹ àtẹnujẹun láàfin ròyìn àwọn Eletekete yìí wá jáde nígbà wọn dọ̀tí Islam tán àwọn alùsúnnà àwọn náà tí Ìgbòho tẹ́lẹ̀tẹ́lẹ̀ alùsúnnà yìí wò lẹ́ni tó support Yorùbá nation ìjọ ẹ̀yìn dá sí tẹ́ gbójú ọ̀nà wọlé ló já mọ́ dáyídá bí yàn bá fẹ́ tákù pé kí Yorùbá nation má wáyé kìí sọ̀rọ̀ ká máa pariwo bìgẹ́ lọ́ní nílẹ̀ Yorùbá ìlọ́ni kọ́ nílẹ̀ Yorùbá kọ́ là máa pariwo ìntàtọ̀ àdó lórí pé Islam lọ́wọ́ sẹ́lẹ̀yà mẹ́yà síkẹ́ná ẹ̀sìn mọ́ mẹ́rin wá lórí ẹ̀ kí lálùkùránì sọ kí làdídì sọ sọ fẹ́ tako Yorùbá nation ọ lọ ń sá sí bí ìlọ́ni èsì ilẹ̀ Yorùbá ọwá níbẹ̀ làwọ́ wà bọ́dún sí ma'adallah ẹni ẹ̀kọ́ ò bá yé oní òmọ̀ tẹ̀lú ọ̀rọ̀ báwọn bí àwọn lọ rí àwọn àfáà ilẹ̀ Yorùbá wallahi wọ́n dójú ti wá púpọ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho
a fi wá padà sí ọ̀rọ̀ yìí. Àkọ́kọ́, ìgbà táwọn federal government délé Igboho escape, àwọn kan náà escape mọ́ wọn lọ, wọ́n pa àwọn kan, wọ́n kó àwọn kan lọ, kódà ìjọba ṣe títí wọ́n tí olóngbò nínú ilé Sunday Igboho, wọ́n kọ́kọ́ pa olóngbò bí mélòó kan, èyí tó wá dàbí olóngbò dúdú mẹ́, wọ́n ṣe kí ni wọ́n gbé lọ torí pé ààrẹ sí ẹ̀họ́ sí wà bá jazakallahu khairan. Àwọn ìjọba tó ààrẹ sí olóngbò sẹ́mọ̀dí kéye pé wọ́n ponúkọ́ o, torí inú ọ̀rọ̀ tí wọ́n ti gbọ́ ni pé Igboho kò sí tí ò lè di o lè di olóngbò náà pé àbóhùn ló ti di olóngbò, you are under arrest. Dábí gbé olóngbò náà lọ kí ní ń pa ìrìnlẹ̀ nígbà wọ́n ti ẹ̀gbọ́ ẹgbẹ́ nínú tàà mọ́ ń gbọ́ ní ó pa Igboho ẹlòmí ò ní Igboho tó bá kàn náà sínú atẹ́gùn báyìí lọ́wọ́ kan náà ìbọn sì ṣe kíni ìbọn dọwọ́ rẹ̀ gbogbo wọn tí kálukú mọ́ sọ ń pa rẹ̀ mo rò pé yìí níjọba wò pé olóngbò dúdú yìí náà ẹjẹ́ arrest ẹ̀ tó bá ṣe pòun náà ní nígbà tí a bá ti mọ́nú ọ̀dọ́ wa yóò padà di èèyàn kí Igboho tó padà máa sọ̀rọ̀ lórí fóònù sáwọn BBC gbogbo ẹ̀hún bẹ́ o tọ́ ajẹ́ polóngbò tíjọba gbé kìí ṣe Sunday Igboho kan ló ìjọba dákun èbí polóngbò ní bẹ̀bẹ̀ kan bá wá tú olóngbò lẹ̀ orí kò ṣẹ̀ ayíwò rí tọ́lọ̀ bá ní kọ́rọ̀ wà yóò dédé ọjọba ẹlà abólóngbò bẹ̀bẹ̀ EDSS ẹ bá wá tú olóngbò lẹ̀ ọlọ́mọdá sàdẹ́kù dáadáa fún wa. Kí ni mo wá kọ́kọ́ fẹ́ mú jáde ni pé nínú tí àwọn ìjọba wa bá nú lé Igboho láwọn àfà burúkú àwọn adójútì ní àfà wọ́n wá bá gbérí ọdẹ lé Igboho, gbérí ọdẹ táwọn Abìjá mọ́ ń lò nígbàtà mọ́ wèrè Yorùbá tí àdó mọ́ ń wà lára rẹ̀ tí gbogbo nǹkan mọ́ wà lára rẹ̀, wọ́n wá bá gbérí ọdẹ mẹ́ta, méjì táwọn ológun sámú òní ẹyọ kanú ẹ̀ ó wá jẹ́ gbérí ọdẹ tán fi aṣọ white rán gbogbo ara gbérí ọdẹ yìí wọ́n sì hàn tú síbẹ̀, áyà Al-Qur'ani ni wọ́n hàn síbẹ̀, áyà Al-Qur'an oníwọ́sẹ̀ kí ni jama oníwọ́yàn bẹ́ẹ̀ awárínú eléyìí ojú wá ń tì wá ẹ̀yin karambà ní ìwọ́n bọ́ta ẹ̀yin wọ́n sọ di àwọn alùsùnà náà sọ̀pọ̀ ti rẹ̀ tẹ́lẹ̀ o àwọn adá ilẹ̀yìn rẹ̀ ta ní hàn tú fún ẹ wá ń ṣe gbérí ọdẹ ìgbà wọn tún wá hàn tú sára gbérí ọdẹ ó tún wá ń jẹ́ áyà Kùránì. Ẹ dákun àwọn tá ń pè láàfáà rẹ̀ o, àwọn tá ń pè ní àfáà fáǹfààní ẹni tí ó bá tí ìrí kí ní tẹ́lẹ̀ ta ní o tí ìrí yáyìn tí o tí ìrí gbérí ọdẹ táwọn yìí tán hàn tú sí ọ̀ tí ìrí gbogbo ẹ̀yìn jẹ́ ẹgbà àwọn ọmọ kéèké wọn náà ní ẹ fi hàn ọ̀n dáyà yìí. Aláì ìbànújẹ́ ni ó sì bani lọ́kàn jẹ́ púpọ̀ àbá àwọn tí wọ́n ń bẹ lójú screen táwọn ò bá ìrí tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ rí báyìí àmọ́ àwọn tí tó rájí gbé sórí gbogbo page ẹ má bá fi ràn ẹni tí ò bá ti rí ẹni bá ti rí kò nídìí ẹ̀dàmọ́ ara yín alẹ́ ní bá ti rí ẹ má dàmọ́ ara yín ẹ gbé lọ́dọ̀ àwọn bàbá wọn gbérí ọdẹ ọ̀ntúnà hàn sí lára yẹn ìgbà tí wọ́n tún wá hàn áyà Kùránì ìsìlájẹ́ máa tó wá hàn sí laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufun. Ṣé Ìgbòho ti wá dà nábì torí pé laqad ja'akum tàbí bá ṣe fún anábì ni ẹ fi hàn wọ́n dáadáa wọ́n ẹ̀kùnmọ̀ kan gbé kó gbé wọ́n fi hàn àbáwọn dáadáa laqad ja'akum náà fi bẹ̀rẹ̀ rẹ̀ ìtumọ̀ laqad ja'akum sí ní pé laqad ja'akum rasulun min anfusikum Olúwa ní òjíṣẹ́ ti wá gbogbo àwọn kéèkéé wọn fi hàn òjíṣẹ́ ti wá báyìí o àárín yìí la sì ti gbé òjíṣẹ́ nì dìde subhanallah laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum òjíṣẹ́ yìí wàhálà tó bá ilé bá yín orí ìdàmú yóò mọ́ wà torí tí yóò ṣe mọ́ ìdàmú ẹwọ́rọ̀ ayàtọ̀ ń lò fún gbòó harisun alaykum bil mu'minina ra'ufun rahim
òjíṣẹ́ yìí àwọn olùgbàgbọ́ òdodo yìí máa ń láàánú wọn lójú ni áyà tán hàn sára gbérí ọdẹ funfun tí ń bẹ lára gbérí ọdẹ tí federal government rí kó nílé dánú nílé Ìgbòho ẹjọ́ báwo ló ṣe débẹ̀ báwo ló ṣe kí ni jama báwo ló ṣe débẹ̀ Ìgbòho sì lè táwọn èèyàn rẹ̀ bá fẹ́ kí tọ́wà tí ní Ìgbòho kí náà fi dáhùn Ìgbòho ẹ̀dáhùn Ìgbòho 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 ṣe òsá máa hàn tú ni àbí Ìgbòho ló mọ̀ kí ó ló lè hàn tú ṣe òsá máa hàn tú ni àbí Ìgbòho gangan fún rẹ̀ ló ṣe kí ni ló lè hàn tú tẹ́bí òsá ló gbé ìmọ̀ ń pè ẹgbó ní òsà irúmọlẹ̀ tí Ìgbòho tún mọ júbà fún gan irúmọlẹ̀ gan mọ́ hàn tú hàn irúmọlẹ̀ òsì mọ́ hàn tú mú irúmọlẹ̀ òsì nígbàgbọ́ sí hàn tú ẹ̀yin àfá dójú ti ní tẹ́kàn kóra ìjọ sílẹ̀ Yorùbá àwọn àwítà ìwí ìyí tó ẹ kábá yí ọ̀rọ̀ àbò síbẹ̀ hùn ẹwà ń wá bẹ̀ṣẹ̀ tí wá lẹ́ mọ́ dọ́gbọ́n dàbí kẹ́ ẹ̀rà àwọn alùsúnnà ìgbà tí wàhálà wá bá Ìgbòho àwọn ayé ẹ̀kú lẹ́yìn rẹ̀ alùsúnnà yìí wo ló kọ́kọ́ ònù Ìgbòho tẹ́lẹ̀ tó wá ń dìs ònù Ìgbòho ńgbà tí wàhálà dé alùsúnnà ìwọ́n bẹ́ òun mọ́ yẹ forúkọ àwọn kọ̀ọ̀kan sínú ọ̀rọ̀ tá discourse tó lórí gbogbo tí àwọn eléte mo fi ní pé àwọn ọ̀rọ̀ ìwọ̀n eléte ni wọn Eletekete làwọn kìíní yìí tó ẹkún dójú tí yìí tó ẹkẹ́ máa lọ sun ẹkún ẹrí inú ẹ ẹwà dákẹ́ ẹwà ń wá bò lẹ́sí fẹ́ play smart ẹ̀yin wá ń pa àwọn sàábẹ́ Ànábì Eletekete èyí tọ̀hún dẹ̀dẹ̀ rẹ̀ tóhun náà sì sọ̀rọ̀ àwọn Sheikh Gunmi pẹ̀lú àwọn bandits àdébẹ̀ pẹ̀lú ògbólọ́dọ̀ ọ̀nà ẹ dákun àwọn ìwà burúkú rẹ̀ ká má gbàgbé o mo máa ń sábà sọ̀rọ̀ kan dáadáa àwọn ìjọ kò ṣẹbọ kò sóògùn àwọn aláṣọ funfun mo ti wà nínú ìjọ orí for a very long time àwọn tẹ́rí tán bá ilégún jà ní Òṣogbo ọlọ́mọsábà dún táwọn ọmọ yàwá tí ń bẹ́ẹ̀ àwọn Kọmarudin ara àwọn ẹ̀túntún àwọn ẹjọ́ ni inú táwọn èsì gbà ní pé eégún ò lè chí tí wọ́n láyé onírú tó ṣẹlẹ̀ lóṣogbo ẹ̀ tí è bá ti pa àwọn gan ti rọ̀ ní àá èyí tó jẹ́ pé eégún ló wá àtákì wọn àwọn gan ló yẹ kán ṣe kí ni àwọn náà ti wá ní sùúrù èyí lẹ tí wọ́n wá àtákì wọn ẹbí wọ́n ń pa bàbá àdé ni ọlọ́mọṣẹ́ àtúbọ̀ sàlékún àgbẹ̀ fún gbogbo àwọn mùsùlùmí láwùjọ wa àwọn dá ìjòkó ìṣọ̀kan kan lẹ́gbà náà Kùrẹ́ṣì wà nù wọn àwọn bàbá kan tán wà ní Mùsí báyìí tí wọ́n rántí bàbá wọn akàṣálíkà bàbá àgbàlagbà kan náà wà àṣírí kọ̀kọ́ tú àbíkọ́ bàbá wọn Abdulsalam Àyìnlá kọlọ̀kọ̀ káwọn tí mo mọ̀ ń pa wọn làwọn táwọn sọ yìí àwọn àgbà aṣọ lọ́rùn eégún kan wọ́n gba ẹ̀kú lọ́rùn kíni lọ́rùn eégún ẹ̀kú tí wọ́n gbà lọ́rùn eégún wọ́n wá bá tí eégún yẹn ró aṣọ kan sí pìlẹ̀ kó tó di pé ó gbé ẹ̀kú wọ̀ aṣọ tí eégún yẹn wọ̀ aṣọ tó wà ní pìlẹ̀ tí eégún yẹn kọ́kọ́ ró sísàlẹ̀ yìí Súrátù Yásìn ló dìndí ló ṣe kíni jàmá ó ní mẹ́mẹ́ ẹ̀dàkùntà níyàn tún lùgbàlẹ̀ wàhálà ń bẹ́nu gbàlẹ̀ ni àbí tàdá ẹwà láwọn àti yóò jọ kó láà o mẹ́ èso ń gbà táwọn orí fídíò kan lánàá táwọn ọlọ́pàá mú àwọn ọmọ ipob tí wọ́n kó gbogbo pàró àti gbogbo ẹ̀sára mo ní ẹ̀yún jẹ́là bí tí náà ń bọ̀ torí ìtẹ̀tì ẹ̀dẹ́ ẹ ti expose ara yín sọ́dọ̀ àwọn ọlọ́pàá sọ pé police is your friend èmi ò mọ̀ pé àti friend gbogbo wa ni wọ́n àwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ jẹ́ àgbà ẹ̀yọ́ ọlọ́pàá ẹ má worry àwa àti yóò jọmọ ti ṣẹ́pọ̀ níṣẹ́ àwọn ò mọ̀ wá sọ̀rọ̀ wọn fún yín ẹ mọ̀ bá wa gbé wọn náà àwọn àfáà ẹ mọ̀ gbé wọn ẹ̀yọ́ ọlọ́pàá ti fọkàn balẹ̀ kò sí tí wọ́n ṣe fún yín wọn lè ránjúmọ́ yín kankan tawhid lẹ́nìí yẹ́yẹ́ kí wọ́n rí pé àwa gan ní láti gbé dáwà tawhid súnmọ́ àwọn ọlọ́pàá àwọn ṣẹlẹ̀ jẹ́ mọ̀ bẹ́ẹ̀ àwa gbé tawhid súnmọ́ àwọn ọlọ́pàá kí wọ́n lè mọ̀ pé ẹ̀yin kíní yìí ẹni tó gbọ́dọ̀ mọ́ lé kiri gbogbo yín ẹ wá ṣe àdúrú nǹkan báyẹn àwa dákẹ́ lórí yíhun ẹ̀yin wá fẹ́ yí ọ̀rọ̀ ẹ wá fẹ́ wà Eletekete tẹ́bí ròyìn àwọn sàábí Ànábì ọ̀kanu ẹlẹ́ẹ̀kejì
ó ní pé àbòsí ọ̀rọ̀ ni ẹláwọn alùsúnà kan àwọn ni wọ́n wọ́kọ́ ń ṣe tìgbó tẹ́lẹ̀ kò sẹ́ni tó hònù gbòrónù alùsúnà tẹ́lẹ̀ kan tó mọ́ wá dìsónù rẹ̀ lẹ́nu ẹ mọ́ lọ bí ó gbọ́ àwọn àgbààgbà bá súnà ọgọ́rọ̀ wọn ní ó sọ bí pé Ìgbòho èmi ò rírí o ẹni tí ò rírí ló pọ̀ jari káló jára bí nírú ẹ̀ bá ṣẹlẹ̀ síbà wọn yóò sì bá mẹ́ lẹ́yẹ ló dé ní ẹjá fẹ́yẹ́ lẹ́jọ́ mọ́ fún tí ẹ kàn sí wíńdò kan fún ọbẹ̀ bọ́ta ẹ̀yẹ fòní àdúgbò lọ́dọ̀ tàwídì ní o sọ ní kí èyí wá ṣe tàwídì ẹyẹ tó fò wọlé yìí wàhálà dé yóò mọ̀ gbẹ̀rẹ̀ pé àwọn ẹlẹ́yẹ tún wá kódà ó lè ní Ìgbòho ló fò wá báwọn ìgbà tí ò sí tàwídì ẹ̀fẹ̀ ayé lẹ́jọ́ mọ́ sí bájí kó mọ̀ jáde òun náà wá gbọ́wà sí nínú àwùjọ ní alùsùn ìròyìn tí wà nù ó wá sí kínú ó wá gbọ́wà sí ní torí gbogbo wọn náà mọ́ gbọ́wà sí ó dàbá ti jòkó àwọn àlìjànú ń gbọ́wà sí oníkan náà àwọn Alfa wa Sheikh Mugbilo àmọ́ ẹ̀sọ́ Sheikh Fèmí mọ́ sọ dáadáa pé ìwà Alfa tó bá ń ṣe dáwà tó bá ń ṣe halkọ̀ fáwọn ẹ̀ bọ́ bá rí pé ẹ̀kẹ́ kan òjòkó tí ó mọ́ rò pé kò sí yẹn wájú rẹ̀ o àwọn àlìjànú tó fẹ́ gbọ́wà sí wọ́n ṣe kí ni wọ́n jòkó wọ́n sí wà sí ti ẹ lọ wọ́n ṣe lọ so kí a wá ní alùsúnà òhónùgbò ẹ má lọ bí gbogbo àgbààgbà bá súnà ẹ lọ́dọ̀ Dr. Fadil Abiola Nurudeen Imam tánà sí àwúfọ́ mọ́lánà ẹ lọ́dọ̀ Dr. Sharafuddin Gbadebo Rọ́jí ẹ lọ́dọ̀ Sheikh Murtara Aládé Adédòkun náà tó wà ní Èkó inú ẹ Sheikh Najmuddin Sulaiman ẹ lọ́dọ̀ ẹ Sheikh Abdulkadir Juma ẹ lọ́dọ̀ ẹ lọ gbogbo àwọn àgbààgbà bá súnà tẹ́ bá mọ̀ ẹ má bí wọ́n pé bó ni alákọ̀yà àti gbó làwọn ò mọ́rí òun làwọn ò rírí ẹni ó bá sì mọ́rí tó rírí ó lè mọ́jẹ̀ kan ó lè mọ́jẹ̀ méjì lọ kí sì ni ó bá kàn pàwọn pọ̀ wọ́n kàrin ìrìn àjò kan kàn gbé wọn pàdé náà ni ṣùtá bá ní àwọn ẹni tán bá ní àwọn àfáà wo nílẹ̀ Yorùbá làwọn tí wọ́n ti ń bá ẹni tá ń wí ìṣe ẹ̀yin nínà tóhun náà sì máa ń sọ̀rọ̀ yín nínú àwọn tí ó jẹ́ kí Ìgbòho gba Islam ẹ̀yin yìí ni tó mọ̀ bí táwọn àti tí wọ́n ń pàdé tó sọ bẹ́ẹ̀ tí ń bá àwọn ìyàwó oníyàwó sùn ó sọ sí gbangba àbí ò sọ ní mìjọmọ́ nígbà tọ́rọ Saidi Shittu ṣẹlẹ̀ ó sọ mọ́nà káì so ó mà sí rí dáadáa orí ilẹ̀ tí wọ́n lè tẹ̀lé gbangba ní Sunday Igboho ti là á mọ́lẹ̀ pọnagẹrẹ pé ní gbogbo ẹ̀yìn àfáà rẹ̀ Yorùbá yìí àfáà kan tó ń gbà fún tòun tá lọ́pìn gbà náà Alhaji Muhyiddin Bello Ajani gbogbo ọ̀sìn mọ́ bàbá wọn àbá tí ò gba nonsense ó lẹ́yẹ̀ kan tó kí sì rí ẹkùn pàpàá wọn ni pé kò bá kí bàbá máa sọ nǹkan mí ń ta kán máa ṣe gínú kán máa sọ nǹkan mí lẹ́yìn ṣùgbọ́n yìí ó dìdí kọ̀nfọ́mù ẹ̀ ó mọ bí tẹ́yìn àti ìtìjọ́ ń pàdé báàbá tí ẹ̀wà mọ́bí tẹ́ ti jọ ń pàdé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ dákun gbérí ọdẹ tárí tí làkọ́díjá kún bẹ lára rẹ̀ ń gbóló ti rí Ìgbòho mọ́ kí ó kò mọ́ tún hàn òṣà rẹ̀ náà ṣe gínú àwọn orúmọlẹ̀ náà sì mọ́ àwọn orúmọlẹ̀ sì mú hàn tú ẹ̀yin alábòsí ẹ̀yin àfá àti ẹ̀yin òbílẹ̀ jẹ́ àfá olófà Sheikh Adam alayhi rahmatullah ọlọ́mà kẹwọn wọ́n sọ kí ní kankan tó jáde láyé wọ́n ní yàrí ìlú ọ̀rọ̀ politics làwọn bá débẹ̀ o àwọn tẹ́ ẹ̀ mú dáadáa tẹ́ bá fẹ́ kó nílé ìdíò dáa ẹ lọ rẹ̀ mú àwọn àfáà mọ́sálásí àtàwọn àfáà bó àwọn àfáà ṣọ́ọ̀ṣì torí pé àwọn làwọn olóṣèlú ń bẹ ní abẹ́ wọn níbo lẹ́yìn ẹ̀yìn ní ìkánnù Eletekete ti international torí àwọn Eletekete méjì lọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ international Eletekete àti local Eletekete ó ka àwọn àfáà ilẹ̀ Yorùbá nú àwọn àlfáà wọn ó dárúkọ Alhaji Muhyiddin Bello Ajani àbúrò náà mọ̀ páwọn yàtọ̀ àwọn míì tó ń ká ó yá mọ́ sọ́rọ̀ àlákọ̀wò ló wà láàrin àwọn àti Sunday Igboho tó bá tó bẹ́ ìwọ̀n international Eletekete tú jáde káyé ogbó ebí wọn náà mọ̀ díẹ̀ nú ẹ̀ ẹ̀dàlẹ̀ ẹ̀bà ìsìn jẹ́ tán ẹ̀dà gbogbo ẹ̀rú tán ẹ̀dójú gbogbo ẹ̀ bólẹ̀ ẹ̀wọ̀n wá àwọn tẹ́fẹ́ shift ẹ̀ lé lórí ẹ̀yin oníbàjẹ́ àfáà àwọn tá ń wíre tá láà ní dákẹ́ àwọn tá ń wíre tá ní kí ni jọmọ́ à ní dákẹ́ ẹ lè wá balẹ̀ Ọlọ́run ọba jẹ́ kí ni làkọ́díjá kí ni wá lọ́dọ̀ Sunday ẹ sì má gbàgbé o nínú àwọn Eletekete lápẹ́ yóò náà ó dà pé òun dádúró tiẹ̀ òun ò sínú àwọn ọmọ Eletekete òun dádúró tiẹ̀ ni lòun sọ pé gbérí ọdẹ ànábì gan máa ń lo gbérí ọdẹ ibi jẹ́ ká tí mọ́ fúra ní o ó lá ànábì gan máa ń lo gbérí ọdẹ ẹ ń bá ti gbà pa ànábì ń lo gbérí ọdẹ ẹ fúra sóhun náà kóhun náà ń lo
méjì ọdẹ nìyẹn àṣẹ tí wàláhì ebi ọmọ pẹ́rù méjì ọdẹ tó tún máa hàn tú sí bá wọn ọba àgbàjí federal government ti tú jáde níbi kíní Ìgbòho làkọ́díjá kù fún àlàkọ́díjá àkúmù rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufun àyí tó bá ti gbọ́ kí ó yé yóò mọ̀ tán líǹkì mọ́ bí kíní yẹn yóò mọ̀ tán líǹkì mọ́ nígbà tó wá hàn gbogbo ayà Kùránì tán gbogbo ẹ̀ tán dákọ̀ Ọlọ́run gbogbo ẹ̀ ní mẹ́mẹ́fà hàn gbogbo ẹ̀ tán àdó tó wá ń bẹ lára bẹ́rí ọdẹ yẹn àtówó ẹyọ ẹsìn wà fáà àtówó ẹyọ ẹ̀hẹ́n owó ẹyọ náà ló kọ rẹ̀ kí ní white báyìí táwọn àbìjá mọ́ bí sáṣọ wọn gbogbo ẹ̀ ní mẹ́mẹ́ ẹ máa balẹ̀ Ọlọ́run ọba jẹ́ ẹ wá rò páwọn kó mọ̀ wòyí ìran wallahi no matter intimidation ẹ níbi gbé ìgbékúgbé wọ̀ mọ́lẹ̀ Yorùbá yìí àsìkò tó àbáwọn afáàlẹ̀ Yorùbá kọ́ alákọ̀ oníbẹ̀ Ìgbòho jẹ́ ikú tẹ́ ń sọ alákọ̀ oníbẹ̀ láàrin ẹ̀yìn àti ẹ̀ mẹ́yẹ ká bá yín tú ẹ̀yin lẹ́yìn àti ẹjọ́ ń jẹ lẹ́jọ́ mú ẹ̀yin lẹ́yìn àti ẹjọ́ níbi jẹ́ tí ń pàdé àwọn àgbàlagbà náà ní ọbẹ̀ mọ́ mì ní ikùn àgbà àwọn ọ̀rọ̀ kan bẹ èyí ó mọ̀ wípé sí sọ́ọ̀tà rẹ̀ gan ẹni tí ń sọ ẹgbọ́n tí ọkọ̀ ń dojú tira rẹ̀ náà ká tó wá ní pé àwọn ọ̀tọ̀ òrùpáfà tó fẹ́ expose láwọn tá mọ̀ láwọn tá ń gbọ́ tẹ́ ń ṣe pẹ̀lẹ́ ní táwọn yìí àfàbọ̀ láǹfààní àti mít gbó táwọn yìí ní ẹ̀kan àfàyíjọ́ kan òun náà mo sì mọ̀ pé nǹkan bẹ pẹ̀lú àwọn àfà ilẹ̀ Yorùbá yìí nǹkan bẹ àmọ́ bẹ̀ yìí mú ìníkún àgbà tẹ́ bá rí tí Saidi Shittu ya nǹkan mọ́ wọn lọ́wọ́ kò gbọ́dọ̀ mọ́ ìyá mọ́ wọn lọ́wọ́ ó mọ àwọn atrocities wọn àtàwọn pálapàla wọn pẹ̀lẹ́ ní dáwọn yìí tẹ́ bá rí tí ìran kankan máwọn ẹlòmí ó mọ tó ṣẹlẹ̀ ní àmọ́rọ̀ ti tẹ́ gẹ́ irú ọ̀rọ̀ ilé yìí dákùn torí Ọlọ́run mọ́ dojú sí Islam irú ọ̀rọ̀ ilé yìí sọ̀rọ̀ tí yẹn mọ́ fún gbangba ẹwà ṣerú kan àwa bá yín wò pé tó kásákùn mọ́ Philippines nínú ẹ̀wọ̀n tó wá kù ní pé ẹwà fẹ́ sọ di pé ilẹ̀ ẹfẹ́ sọ́ra yí dé yẹn dáadáa inna lillahi wa inna ilayhi raji'un ọbẹ̀ mì ní kún àgbà abẹ́ bá ń sọ fún international Eletekete àwọn àfáàlẹ̀ Yorùbá tó dákọ̀ọ̀hún náà tó dákọ̀ọ̀hún wá sọ relationship wo náà ní pẹ̀lẹ́ ni sọ́ta tó bá tó bẹ́ tí wọ́n gbọ́ mọ̀ pé ọ̀rọ̀ tí ó mọ̀ pàólẹ́kún lọ́rọ̀ tó fẹ́ sọ́ta tẹbárí tí Ìgbòho ń parí owó lè gba ìsìláàmù àwọn tí òjò gba ìsìláàmù rí ó rí ìsìláàmù pé ẹ̀sìn òdodo rí ó sì fẹ́ràn àwọn mùsùlùmí gan àmáwọn ilé yìí náà lórí so àwọn àfáà sì ti mọ̀ pé dáwà táwọn ẹni yìí lè gbọ́ tó lè sí ìsìláàmù tó bí ó fi yé wọn ó náà dáwà àwọn alùsùnnà náà ṣe ń bá alùsùnnà ló kọjẹ́ mò ń fún yín rò gbogbo àwọn ìwà àbàjẹ́ yín àtàwọn aburú yín tẹ́ ẹ mọ́ ń ṣeun tẹ́ ẹ fi ń blọ́ọ̀kù dáwà lọ́dọ̀ àwọn èèyàn kan yìí lọ́dọ̀ wọn yàrí rọrọ wọn MC Olúwa ọmọ lóṣòdì tí a gbé ẹ̀ ń dọ́gbọ́n mọ́ bà wọ́n alùsùnnà jẹ́ lójú rẹ̀ ayé ẹ̀kọ́ pẹ̀lú ògùn Ọlọ́run dáwà súnnà dọ́dọ̀ àwọn yíò náà tí wọ́n rí òdodo báyìí torí agbègbè ibi tí wọ́n fi ń àwọn yíò ní pé àwọn eléyìí ìyẹn burúkú ni wọ́n ṣe súnmọ́ alágbàkò ni wọ́n àdẹ̀gínìkan ni wọ́n àwọn yíò náà wà máa rí pé áwọ̀dà kan alùsùnnà yìí tí wọ́n bẹ́ pọ̀ ayé ẹ̀kọ́ àmọ́ sọ rí pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run wọ́n padà láǹfààní kí ló ṣẹlẹ̀ sí jẹnẹrétọ̀ wọ́n padà láǹfààní àti wò pé kí làwọn ènìyàn ń sọ kí ni wọ́n ṣe kí ni jàmá kí ni wọ́n ń sọ abẹ́ gbàgbọ́yé kí làwọn ènìyàn ń sọ ṣẹ́rí ibi tán bá ti wá gbàgbọ́yé kí làwọn ènìyàn ń sọ ibẹ̀ náà ni wọ́n ti mọ kí ni jàmá ni wọ́n ti mọ òdodo ó pẹ́ o ó yá o ẹ mọ búlọ́ọ̀kù dáwà súnà kó mọ̀ dọ́dọ̀ wọn wallahi yóò débẹ̀ níṣẹ́ alhamdulillah dáwà súnà one way or the other it ń dọ́dọ̀ àwọn ọlọ́pàá báyìí ẹ̀yin náà lẹ́sì ti débẹ̀ yes now torí wọ́n bí wá pé kí lẹ gbé dání gan a máa sálàyé ta gbé dání rẹ̀ kí ní ìjẹyìn àtàwọn àfáà gan tó bíjà wa rẹ̀ àbí ẹ̀kọ́ ni wọ́n à sì ní gbọ́n tó ń bíjà wa kán mọ́ ìwò pé any point ẹ wá mú gbogbo nǹkan ẹ wá dojú gbogbo ẹ̀ bólẹ̀ inú èyàn wá ń bàjẹ́ àwọn mú gbérí ọdẹ àwọn amú alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àtúnwá rí tí wọ́n hàn laqad ja'akum rasulun min anfusikum èyí tọ̀hún dẹ̀dẹ̀ rẹ̀
tí wọ́n ti ń dẹ̀dẹ̀ òré ṣe ibú ayébẹ̀ẹ̀kọ́ àwọn náà ti ogun wọ́n sì gbà kí ní ṣẹlẹ̀ mẹ́wàá bá ẹbílẹ̀ kí ló lè ti jẹ́rẹ́ ìtọ̀ sí ìkan lọ rí wá tí wọ́n ṣe sí ìgbà ọ̀rọ̀ àwọn bandit ṣẹlẹ̀ tó yí lára tí wọ́n fi ń rọ́pù àwọn alùsùnnà bí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ wọn yẹ́lòmí náà tó yẹ kó sí béèrè èyí ò tó bọ́ta sọ̀rọ̀ yóò wádìí ni àwọn sọ̀rọ̀ Gunmi pọ́n lọ sí ọ̀dọ̀ àwọn bandit a lọ negotiate pẹ̀lú wọn federal government bí èyí tó wá ń fọ́ ti fẹ́ yẹn ní mẹ́rin àwọn kí ní ṣe yíò ní gbérago sí báyìí federal government tó jẹ́ kán mú dáadáa nìyẹn báwo ló ń ṣe mọ́bí tán wà gbọ́gbọ́gbọ́gbọ́ ẹ̀dá gbogbo ẹ̀ tó máa ń pè ní bandit tán bá yẹn bá yẹ ẹ̀hànà jù láyé kò lẹ́bí ni kò lóbi ni bá ti nígbò di wanted tó ti gbogbo ìjọba ń wá káàkiri náà ti káàkiri yìí di bá ti ń sọ yìí náà àwọn kan bẹ tán mọ bí ó wà ayé ẹ̀kọ́ ni torí pé èèyàn kan náà ni ó ṣáà next sí bí ó bá kú gbogbo èèyàn kò lọ́mọ ni kò níyàwó ni kò lẹ́bí kò lọ́rẹ́ ni so tó má láwọn kan bandit àwọn kan lágbájá àwọn kan Boko Haram àwọn náà ó sì láwọn èèyàn kan tó yẹ pé àwọn yìí wọn ò gba ideology wọn ṣùgbọ́n wọ́n believe pé ti wà lẹ́yìn nínú ètò òṣèlú ẹni tí ò bá lájú wọ́n tó bá lẹ́kọ̀ọ́ mọ́ dá sírú ọ̀rọ̀ báyìí mọ́ torí àti ní Ramadan náà ti ń gbérú ọ̀rọ̀ káàkiri ẹ̀wọ̀n ìkíní kan tó bá lẹ́kọ̀ọ́ lọ bèèrè ní nínú ètò àtàlágbáyé tí wọ́n bá rí àwọn èèyàn kan tó dàbí pé wọ́n ń dà lúrú báwọn bandit ti ń ṣe hùn tán bá rẹ̀ tó bá rò pé èmi mọ̀ wọn o mo fẹ́ lọ bá wọn sọ̀rọ̀ o wọ́n fún ní àǹfààní lọ lè bá wọn sọ̀rọ̀ lọ negotiate pẹ̀lú wọn ká wo kí ni outcome wà tí wọn ìjọ táwọn Khawarij tán fẹ́ dà lúrú mọ́ Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu wa ani sahaba tajma'in tí wọ́n fẹ́ dà lúrú mọ́ lójú ẹ̀dàkùn kí ló ṣẹlẹ̀ ìjọ náà Abdullahi bin Abbas radiyallahu ta'ala anhu wa ani sahaba tajma'in onírẹ̀ àlì dákun gbà mí láyé kí n lọ́dọ̀ wọn gbà mí láyé kí n ṣe kí n lọ́dọ̀ wọn àlì gan ní àmọ́ lọ o tó rá lè bẹ̀rù pé sí wọn ní pa báyìí kọwàá mọ́ ní ó yẹ ká lè ti mọ̀ pé Abdullahi ibn Abbas ní alákọ̀ pẹ̀lú wọn nìyẹn ó lẹ́kọ̀ọ́ nìyẹn náà wọ́n èyí ṣètò òṣèlú bẹ́ẹ̀ ọ̀nà tó fi ń ṣètò òṣèlú ni pé báwọn kan bá wà tó fẹ́ dàbí pé wọ́n ń dà lúlàmú tí wọ́n ń tèlú bá kan tẹ́ ẹ bá máa àǹfààní àti bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ tí ẹ pé búyọ̀rọ̀ tẹ́ ẹ bá wọn sọ yóò jẹ́ kankan yóò jẹ́ kẹ́ rí bí ṣẹ́gun wọn ṣẹ́gun wọn ẹ bá wọn sọ̀rọ̀ Abdullahi bin Abbas ń jọ náà ń gbọ́ mọ̀ lọ kí ní tí ẹ ń bẹ lọ́dọ̀ tẹ̀yìn kí lẹ ní gan káti ẹ̀ mọ́ kí ní bí inú kí ní bí inú gan ẹjá mọ́ ìgbà tó láìmọ́ Abbas ìgbà tí ó bá wọn sọ lọ bá wọn sọ bọ̀ wọ́n parí pé owó kọ́ làwọn yìí wá ìmọ̀ ló dàrú mọ́ lójú ṣe mọ̀ tó dàrú mọ́ yí lójú rèé ókè ó yá kí lẹ gbọ́yé gan àdí ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí tó bá kéré lẹ ló ṣe èsì rẹ̀ rí eré lẹ ló ṣe èsì rẹ̀ rí eré lẹ ló ṣe èsì gbogbo ẹ̀ ló fèsì lé lórí jọ náà níjọ́ náà lọ́hùn wọ́n láwọn tí wọ́n kúrò lára àwọn Khawarij tí wọ́n tẹ̀lé Abdullahi bin Abbas kúrò nínú ìjọ wọn tí wọ́n padà sí ọ̀dọ̀ Ali wọ́n lọ bí 4,000 people ìtàmí gbé ó ní more than 2,000 people ìmí ìgbé ó ní more than 3,000 people àwọn tó ṣàpọ̀ nínú ǹkà làwọn tó rí mi gé ní kúrò láàrin wọn tọ́bá lẹ́nìkan lọ negotiate pẹ̀lú àwọn bandits tó wá sọ yíò di ẹ̀kìní ọ̀rọ̀ tí ó yí ọ ní yíò ọ̀rọ̀ ni ẹni tó ti lè mọ́ lọ negotiate pẹ̀lú wọn yẹn kìníkan nìyẹn ayẹ́pọ̀ ló mọ̀ bí tán wà àwọn gan ní kíjọba ó mú ó ní wẹ́l òsì ń táàmọ̀ gbọ́lẹ̀ dẹ̀dẹ̀wùrẹ̀ náà kọjọ́ ọ̀rọ̀ dẹ̀dẹ̀wùrẹ̀ torí ọ̀rọ̀ dẹ̀dẹ̀wùrẹ̀ lọ́dọ̀ tèmi níjọ́ tí ni ó sì ọwọ́ sọ lẹ̀ Yorùbá yìí náà tálówọ́kọ́ sọ dẹ̀dẹ̀wùrẹ̀ náà ni ọlọ́mọsá ṣàánú wa kó fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ so ọ̀rọ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ń báyàn ló jẹ́ ẹlẹ́kẹta tí mo tún wá fẹ́ mú o ní ìtorí tó máa eléyìí nígbàtí Eletekete ló ká Eletekete tó ń fẹ́ sọ̀rọ̀ yìí ó wá mọ̀ ọ̀rọ̀ ẹyọ kan náà ni o ìsìn lo Eletekete ìsìn pin
ó ní ẹ̀wọ̀n alùsúnà yóò ẹ̀wọ̀n alùsúnà yóò ilé Ìgbòho náà máa ń wà ó ẹ̀wọ̀n alùsúnà yóò tí kí ní wọ́n bá ti ṣe báyìí ilé Ìgbòho náà máa ń lọ ó ẹ̀wọ̀n alùsúnà yóò Ìgbòho náà ló mọ́ lọ́ngbà wọ́n lẹ́ ó ẹ̀wọ̀n alùsúnà yóò Ìgbòho ní kíní kan wà wẹ́ àà gbogbo tó ń sọ yìí èèyàn kan pé náà ló ṣẹlẹ̀ sí ìyẹn sí èèyàn púpọ̀ èèyàn kan náà ní gbogbo tó pín sọ́nà púpọ̀ pé àwọn náà ní wọ́n ṣe kíní kan fún wọn onímọ̀ èèyàn kan péré náà lòun àti Ìgbòho jọ jẹ́ ọ̀rẹ́ á sì ti jọ ọjọ́ rẹ̀ àtọ̀rẹ́ láti gbò láti ọ̀tọ́ ti jọ ń sọ ọmọ ta tí yìí náà ti sọ ọmọ ta rẹ̀ kó tó òtúbá so wọ́n ti jọ mọ́ra wọ́n ti bẹ́ ọmọ lẹ́yìn Ìgbòho náà nìyí ń tẹ́lẹ̀ so bó lọ sí wá torí èèyàn kan kọ́ wá sọ ní pé gbogbo àwọn alùsùnà mélòó ẹlọ́bì alì mélòó lẹni tó ń rí Ìgbòho rí mélòó lẹni tó ní fóònù èmi tí mo ní mo rí ilẹ̀ kan yíwáì jẹmọ́ ìyẹn ní fóònù nọ́mbà Ìgbòho lọ́wọ́ débi tájọ mọ́ sọ̀rọ̀ ìké lórí fóònù ìgbà ìké nílébó nítorí pé àti mọ́ táwọn ẹni ìgbéra ni ìyẹn fi tó ń ṣe proud báwo lèmi náà ṣe nílé fi Islam tèmi àti ìmọ̀ tèmi náà ṣe gínú kí bí proud kẹsìlẹ́ kan tí mo mí jẹun náà ẹ̀tí ẹ̀wà bá wá ṣe Islam àfá ẹgbàgbé ẹ̀ in lè ṣe Islam ẹgbàgbé ẹ̀ bó ti wí náà ẹgbàgbé ẹ̀ mélòó àìmọye kọ́ ló ti bá yín ṣèwé ẹbẹ́ travel lọ síta ní inú yàfá alẹ́ Yorùbá àìmọye inú yìí nìna àìmọye inú yìí lẹ́bẹ̀ ṣe mọ̀lúdì lẹ́ ń pè síbẹ̀ tí sì ń wà tí sì ń náwó fún yín bẹ́ sẹ́mínà wo ni alùsúnà ṣe rí tẹ́wàá ní ẹ̀tọ́kù tàbí ṣe àbá lókésẹ̀ ní àkílẹ̀ ń ṣe báyìí sí ṣẹwàá rí ọ̀rọ̀ ti Saidi Shittu nílẹ̀ Yorùbá ẹ̀rì kí láti jọ ìwò tí àdírẹ́sì ọ̀rọ̀ afáhùn dáadáa rí mo fẹ́ àdírẹ́sì ẹ̀ láàrọ̀ ṣẹ́ríta máa ní pé Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ lọ wá pàṣẹ wá fún àwọn àfáà ilẹ̀ Yorùbá Saidi Shittu ní àkọ́kọ́ ẹlọ kàtàn ìrìn àjò gbésí ayé ẹ̀ tánwàníyàn ti jẹ́ ọmọ ta yányán làwọn yìí ó sì ló ń gbọ́ wá sí ó sì túbá àbíwẹ̀kọ́ ọlọ́ni ẹ̀hàn ìwọ ní ló ń tí ẹ̀ ìwọ ní lò ìbàjẹ́ àwọn àfáà yìí ó ti pọ̀jù ṣẹ́sì rí nínú tí ò bá rọ Saidi Shittu láyé yìí egbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀mọ̀ ẹ̀lọ́gbẹ̀ ó ti wá lè jùkú yóò rí bẹ́ẹ̀ tí a mọ́ tí mọ́ ń kọ̀ntró èèyàn ìmọ̀ ni ìmọ̀ yóò mọ̀ kọ̀ntró ẹ̀wẹ́ ìrọ̀rọ̀ báyìí mọ́ sọ ìròyìn báyìí mọ́ rìn ṣùgbọ́n tọ́lá ẹni tí ò bá ti ní nígbà tí yóò ní bírèkì ni Ọlọ́run wá mọ̀ lọ gbérú ẹ̀ pé àtúníjọ ọ̀tún ní mọ̀ kéwú ó ní mélòó báwọn kéwú tí ò bá mọ̀ fi kọ́sì ara rẹ̀ ayé ẹ̀kọ́ Ọlọ́run tún gbákò lọ́wọ́ rẹ̀ ẹlẹ́kẹta ó ní kéwú mọ̀ gbàmọ̀ràn ayé ẹ̀kọ́ ẹ bá sọ pé àwọn ọmọ sí wáyé mọ̀ gíníkan kìnnìkan ẹ̀wọ̀n kéyìn náà ti mọ́ ń kọ́ sí èèyàn Ọlọ́run tó wá ní intanṣì ọ ni pé kìí gbọ́ kìí gbà kò sí tẹ́lẹ̀ ẹ bá sọ kódà nígbà míì àwọn míì bẹ̀tẹ̀ bá sọ lẹ́yìn wallahi yóò sì gbà tí rò dáhùn àmọ́ tó bá ti débi ọ̀rọ̀ àwọn àfáhùn kìí gbọ́ ni o wọ́n tẹ́ bá sọ pé àfáà kí nìkan àpọ̀ Sheikh ó sọ ọ̀rọ̀ báyìí kílẹ̀ yìí náà rí sí tí wọ́n náà wà ní tó sọ dá ni lóòótọ́ ìtọ́sọ yóò dá but ẹ fi bọ̀tí yẹn kalẹ̀ ẹ̀nà ìwé bọ̀tí yẹn fi kalẹ̀ ẹ̀yẹ̀bí ẹ̀mọ̀ ọbẹ̀ kò tí àdísì èwó ọlọ́wà mọ̀ bí ṣe pàṣán ìwà ń kó gbogbo kálukú kódà àbáṣúnà tí ò bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò kó gbogbo kódà mẹ́sọ wọ́n pé àbá ó dàgbẹ́ yìí náà ẹ̀ ń ṣe báyìí o Ọlọ́run mọ̀ọ́mọ̀ alọ́múrú yíò jáde tẹbá ibi kan tó wá dúró sínú ẹ̀yà àfẹ́ ẹlẹ́bọ ariwo tí ń pákàkì náà nù ẹbá sọ̀rọ̀ ọ̀run èmi ẹlọ́bẹ̀ lọ́wọ́ àwọn afá ẹbá sọ̀rọ̀ àlùwàlá ẹlọ́bẹ̀ lọ́wọ́ àwọn ẹbẹ́ òlá tí ń fẹ́yàwó ẹlọ́bẹ̀ lọ́wọ́ àwọn ọjà òlá mọ́ntà ẹlọ́bẹ̀ lọ́wọ́ àwọn àmọ́ ẹ̀yà àfẹ́ ẹlẹ́bọ yóò sì mú wọn báyìí yóò sì rí wọn mú àbí ọmọ rí wọn mú ni yóò pè mí lórí fóònù báyìí mo fẹ́ gbàwé ìgbélú ó ní kan tó ṣẹlẹ̀ nígbà kan báyìí èyí ò tọ́fù gan orí prógrámù báyìí náà ó mú yíò báyìí ó mú báyìí tí ò rí bí sá ó kó sí lọ́wọ́ yányán yóò tún wá sẹ́ndì owó sí yóò gbà kan náà yóò sẹ́ndì tó bá owó sọ́nù lówó òun kìí sàn ju 1000 naira náà lọ àmọ́sọ́lá fún àtúbá ti rìsíìvà láti ọ̀ràn
torí tó náà bá jíjà tó di pé save your soul Saidi Shittu wàhálà dé ó yóò pé òun ti wọ́ ó wọ́nù bí o gbogbo bá ní gbogbo ẹ̀ rí tó ṣe bá fún tí ó máa ń sì náà láìgbẹ́ yìí abẹ́ rí yìí náà ẹgbẹ́ yìí náà ti parọ́ fún gbogbo ayé èjì ó máa ń sì sáyẹ́ǹsì gbogbo kálukú ti gbogbo wàhálà mọ̀ wá dé ibi àwọn tí láǹkó tíra àbẹ́gẹ́rẹ́ ṣe ẹ̀yìn kan dàwọn ara yìí àwọn ènìyàn yóò nídìí tíra ẹjẹ́ bá yí gbò wọ́n àwọn èyí ṣe dáwà báyìí kọ́ láti mọ́ ṣe dáwà Ìgbò mú nísìnyí èyí wọ̀ wọ́n relegation àti kò wọ́n relegation pàṣán lọ́lọ́ fi ṣe fún yín ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá mọ̀ pàṣán gidi ẹwọ ó wá dúró ti wọn lọ́rùn ṣé ẹ wá rí gbogbo àwọn tó dàbí pé ó ń le kókó mọ́ lọ́rùn yẹn àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ilẹ̀ bá gbọ́ mí pé àá irú àwọn ọ̀rọ̀ wo làwọn ẹni yìí sọ yìí láwọn ọ̀rọ̀ tẹ́yìn náà nílẹ̀ defend tí ó pé yóò wá sú ẹ̀yìn náà ẹ wà máa wò pé ọ̀rọ̀ tẹ́yìn sì sọ yìí I need the correction yìí lóòótọ́ but the method tóun náà lò yìí I need the method yìí yóò wá dàbí ìgbà tí ọ̀rọ̀ náà wá dàbí tí wọ́n máa ní ó bú só láàrin ìwọ́n sọ ìbáhùn ó sọ ọ̀rọ̀ náà wà só sí ní lẹ́nu yóò wá bú iyọ̀ sí iṣó lóòrùn yìí ìgbogbo yóò wá táwọ́ àdámọ̀ gbọ́ra wọn Saidi tí ó wá di nǹkan mọ́ wọn lọ́wọ́ lẹ̀ Yorùbá ẹgbẹ́ wọn àrójútó ọ̀rọ̀ rẹ̀ báyìí wọ́n sì lè rójútó ẹ̀ torí pé ìbàjẹ́ àwọn àfáà wàláì ló bí Saidi Shittu ìbàjẹ́ àwọn àfáà ṣẹ́rí ọ̀nà Saidi Shittu gbà fi ṣe dáwà yẹn ọ̀nà kún wọn àwọn èèyàn ní èpè yẹn nínú ọ̀nà tó yẹ kó mọ́ rí èrò rárá kò yẹ kó rí èèyàn kankan tẹ̀lé èèyàn kan báyìí kò yẹ kó tẹ̀lé bọ́ ṣe máa ti jẹ́ kó máa rí èèyàn ṣe máa jẹ́ kó máa rí èèyàn ṣẹ́rí tó bá ti ń ṣe pé tẹ́bà gbá mi ìdẹ̀ láìkì pé tẹ́ni iṣẹ́ ó ti ń ṣe pé ọmọ ni wo kàn gbọ́ mẹ́sẹ̀jì ẹ̀ níjọ́ tó wá ti ṣe mistake gbọ́rọ̀ rẹ̀ báyìí torí bọ́ ti sọ̀rọ̀ àwọn àfáà ẹni tí ń gbọ́ tó hate ẹ̀ tẹ́lẹ̀ yóò kàn máa rántí táwọn àfáà ti ṣe fóun náà ni ìdíbi náà yẹn yóò kàn máa rántí pé bí ìbá ti ẹ̀fẹ́ gba ọ̀rọ̀ yìí ó tọ́rọ ẹ̀rù ọ̀bọ̀ yìí sọ torí àwọn àlfáà so wá rí àwọn ẹni táwọn àfáà wá ṣe ìjàmbá yẹn fújù àwọn tó ń bẹ nílùú èbó àwọn tó wà nílùú tó wà ní abroad àwọn àfáà lè Yorùbá ti fojú wọn rí ìmọ̀ wọ́n fojú wọn rí màbó in tó yẹ kí dáwà Saidi Shittu ó tá nìyẹn tó ìjàmbá yẹn tó bá ti ń sọ báyìí eléyìí tó ti táfà ti ṣe wẹ́ fún yóò mọ̀ jẹ́rì èyí táfà ti rí ẹ̀ fún yóò mọ̀ jẹ́rì ṣe wá rí gbogbo àwọn tó ń tẹ̀lé Saidi Shittu pátá ìjọ tẹ bá ti ń dọ́ọ̀rọ̀ bọ̀ tó máa ń ṣépè rẹ̀ kò sẹ́ni tó sọ̀pọ̀tì rẹ̀ nú èpè gbogbo àwọn fúnlọ́wà gbogbo àwọn tó wà ní gíníkan aláàjì gíníkan ọ̀rá gíníkan gbogbo wọn náà gbá pé àwọn náà láìkì bó ti ń ṣépè o àmọ́ ẹ̀mọ́ tí wọ́n takú tì àmọ́ òun ló kó wáyọ kúrò lọ́wọ́ àwọn àfọ́ oníbàjẹ́ òun ló kó wáyọ kúrò lọ́wọ́ àwọn àfọ́ oníbàjẹ́ tó níwọ̀n sí pé ta bá fẹ́ mọ́ banújẹ́ lórí ọ̀rọ̀ Saidi Shittu nílẹ̀ Yorùbá àwọn olóyè ibi ojú ẹ ká ti bẹ̀rẹ̀ banújẹ́ ọdọ̀ yẹn àfáà ní ẹ̀yin lẹ́ fúrù Saidi Shittu láàyè tí ó bá sí pé ó rí àwọn ìbàjẹ́ ó rí mú bí ẹ̀ ń parọ́ ẹ̀lẹ̀ wọn wọṣẹ́ ẹmọ nígbà náà nìkan ó pè láti ló èbó fẹ́ gbàwé ìgbélú ẹmọ níyà rẹ̀ ní í ṣe ẹmọ níyà rẹ̀ ní í ṣe ìyá rẹ̀ ní kíní kan ẹ ṣe tutù kan ẹgbẹ̀ràn ẹgbà gbogbo ẹ̀ ìgbẹ́ ń sọ gbogbo orú nǹkan yẹn ló ń jẹ́ káwọn èèyàn máa rí sí ìgbẹ́ lọ́rẹ̀ gbé wọn ti ṣerú ilé fèmí náà rí ẹ̀dàkùn tí ò bá sírú àwọn àfáà bẹ́ẹ̀ àríyàn ò mọ́kéw àbí tó mọ́kéw ṣe wípò ní mọ́ wá sí tí ó ṣe ni tó bá yìí ṣe wá sí kí ní ẹmọ bí ṣe wá sí ìmọ̀ ní àmọ́ nǹkan tí ń bá yí fa ọ̀rọ̀ tí ń bá wọn fà lẹ Yorùbá sí ọ̀rọ̀ tí ò ní ní kéyàn mọ̀ kí ó kó tó mọ̀ yẹn dúró àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àbí ẹlákùn gbájú ẹ̀ sódì kéyàn mọ̀ kí ó kẹ́ tó mọ̀ kọ̀ndẹ́mù gbájú ẹ̀ sódì kéyàn mọ̀ kí ó kó tó mọ̀ kọ̀ndẹ́mù ọ̀daràn ẹ máa wá wú nínú ìròyìn wọ́n mú àfá eléyìí wọ́n ka orí ẹ̀mọ́ lọ́wọ́ àfá eléyìí wọ́n ka pé ẹ̀mọ́ lọ́wọ́ àfá eléyìí wọ́n máa bá eléyìí fa irun abẹ́ obìnrin eléyìí àwọn ọmọ kéèké kan náà mú tán bọ̀ láti Ìbàdàn tẹ́gbé pọ́ sí Ògùn wá tánmẹ́lọ̀dé gbé bẹ́ẹ̀ nìkan tó mú wọn ní under bridge kan lẹ́kùn bẹ̀rún ayé ò gbọ́ sí ó gbẹ̀rún social media gbogbo orú nǹkan yẹn àwọn èèyàn wá nínú ẹ̀ ó wá ń ṣe déédé ọ̀rọ̀ tí Saidi Shittu ń pariwo yílé lórí yóò rí yóò àbí òní mọ́ nínú ìgbà wá sí ìrí àwọn ògbé ẹni ìgbé a lè afá pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè yẹmọ́ sí kìíní díẹ̀dẹ̀ náà ni ẹwọ ọ̀rọ̀ yóò lọ báyìí ó jẹ́ kọ́rọ̀ mọ́ lọ́rí ẹwọ bí tí gbogbo ẹ̀ wá pokúlú musu
ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. So ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá ibi ẹdójú tí wá dé ó ṣe kíni ó tó èmi sì ti sọ fún yín pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọlọ́pàá ló kù tá fi mọ́ gbé yín wọ́n tó bá tètè lọ jáwọ́ tó tó bá ti jáwọ́ ọkàn rí pínlẹ̀ kókàn wá sí jálàbí lọ́dọ̀ rẹ̀ náà ni ọkàn gbowó lọ́wọ́ rẹ̀ ọkàn rí pé EFCC kàn wá gbé ọ náà ní pọ̀ gbowó kówó ọkàn rí ní ọ ní mọ́ bó ti ń ṣẹlẹ̀ wọ́n kàn gbàgbé rẹ̀ síbì kan ó tánu nígbà máa fi gbé mi mélòó kan nú yàrá yóò balẹ̀ ìbá ní ká mọ́ bá yín sọ lẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ẹ́ ó dábàá another dimension tún ní another next level tó wá ní ó wá fẹ́ kéré lágbègbè ìbàjẹ́ tẹ́ ní báwọn àfáà mẹ́ nítorí kíni nítorí tó fẹ́ jẹ́ mọ̀yé inú ẹ̀yà àfáà tẹ́wí inú ẹ̀yìn tẹ́wí àmọ́ etí Sunday Igboho gbé mọ́tò fún ni Sunday bá mọ́ ni odidi mọ́tò odidi ọkọ̀ àfáà ẹgbà ẹmọ́ ọlọ́rẹ̀ ègùn inú yí náà ni ẹ bèèrè lọ́wọ́ Igboho àfáà lùsúnà mẹ́rin ló gba mọ́tò lọ́wọ́ rẹ̀ ẹbẹ́ yìí ní gbé fún ó jẹ́ ẹgbẹ́ mi gbà pé ẹ̀bùn yìí lẹ́bùn ni ẹ̀bùn ni ẹ má bùn yàn lẹ́bùn àwọ̀ àmọ́ ń gbà tí mi inú wọn náà mọ bí tí jàmbá nídé ó yà gbà tó yà ṣẹnu kẹ́m ẹnu kẹ́m ni torí pé òun náà ti mọ̀ pé ayé ògbọ́rọ̀ bú ń bọ̀ àìwá mọye bẹ́ẹ̀ kó sí ìyànkan kése méjì kése mẹ́ta bá ẹwà ń ṣe gbogbo àwọn ìjàmbá yẹn gbogbo àwọn àbòsí yẹn ẹwà ń ṣe gbogbo ẹ̀ ọ̀rọ̀ wá délẹ̀ tán ẹ tún wá fẹ́ mọ́ lo ìwà elétekete yìí tẹ́ ń lò fáwọn sábí ànábì ọlọ́mọ sábì sọ rẹ̀ sọ wá o àwọn eléyìí àwọn táwa ń sọ rẹ̀ o àwọn eléyìí àwọn táwa sì dórí lórí eléyìí ìbàjẹ́ èyàn àfáà ilẹ̀ Yorùbá ẹlọ símí ẹ̀ ṣẹ́sì rí gbogbo ìbàjẹ́ irú hàn tú tí wọ́n hàn sára kí lórúkọ ẹ̀yẹn gbérí ọdẹ tí Ìgbòho hàn tó wọ̀ ẹ̀ ọ̀dọ̀ àwọn àfóò ní jálàbí ló ti wá olófíẹ́ sí iṣẹ́ jálàbí làwọn fi ń gbógun ti èmi à ní ẹ lóòótọ́ yìí tí ò bá dánú jálàbí ó ní kẹ́ mọ́ kọ̀ndẹ́mù ìbára yìí lásán ṣebí inú ìdẹ́ ló dánú jálàbí lélẹ̀ àbí àn túkọ́ ní ó wà lára rẹ̀ ni a ní ẹ̀yin náà sì ti ní kọ́ ìdà lọ́dọ̀ yìí pé mọ́ ń jà lábà kí lẹ́ni yóò ṣe kàdábà ẹni bá jẹ jálàbí kí lẹ́ni yóò ṣe ẹni yóò parọ́ mọ̀nà ẹ̀sì sí ń pa irú ọ̀hún náà oníjálàbí tí ó tí ìmọ̀ lórí èèyàn nǹkan méjì ni nínú pé kè láyà débẹ̀ àbí wọn tí rẹkọmẹ́ndì ogun tó lè lò débẹ̀ torí pé iṣẹ́ yẹn ní connection débẹ̀ ìbọn náà ló débi eléyìí ọmọ egun wọ́n bá odidi aṣọ lára rẹ̀ tí wọ́n hàn odidi súrọ́tù Yásín ọlọ́run láwá o ọlọ́run kó wáyọ́ o níbi tí àwùjọ wá dé yìí ọlọ́run mọ́sà tún wá ṣe gbogbo ìbàjẹ́ táà ń rí káàkiri yìí ọ̀dọ̀ àwọn tó ti wá ọ̀dọ̀ àwọn tá ní ọ̀dọ̀ àwọn àfáà àwọn tọ́wájáwọn ní súnnà kọ̀ọ̀kan ìgbà tọ́rọ̀ Ìgbòho ṣẹlẹ̀ torí mo gbọ́dọ̀ clarify ìbẹ̀rún náà torí tó yẹ ká máa parí ẹ̀ láwọn alùsùn náà àwọn àndì zónù Ìgbòho wọn ó nù ẹ̀ tẹ́lẹ̀ níbi tí wọ́n ṣe kíni èyí tó sì bí ọ̀rọ̀ yẹn kìí ṣe Ìgbòho gangan target wọn o ẹni tí wọ́n rí nídìí pé àdáwà ní wọ́n lọ́n ṣe ìwọ́n náà ni àfáà Saidi Shittu dáwà lọ́lọ́n ṣe Ọlọ́run pé àwọn èèyàn sínú tawhid Ọlọ́run pariwo kọ́ mọ́ ṣe bọ́mọ́ ayú ẹ̀kọ́ wọ́n ti yí àtàkì àwọn àfáà ẹlẹ́bọ ọ̀rọ̀ ilé yìí wá délẹ̀ ó sì dúó tán yẹnyẹn tó bá wọn nìkẹ́ àfáà ọ̀fẹ́ dúó dédé o ọ̀rọ̀ tó yẹ kẹ́ mọ́ kọ̀mẹ́ndì àwọn onísúnnà sí pé ẹni tó ti ẹ̀ ń wò pé tẹ́yìn náà gan gbà pé ẹni yìí kìíní kan ni ìgbà wo ni wọ́n sì lè jáde tí openly báyẹn openly náà ti jáde tí tán forúkọ rẹ̀ sí topic ìbáyìí dáadáa tẹ́mi tó wá rí ni pé òun gangan tó wá ṣí ẹ̀ rẹ̀ pé èmi lẹ́ ń bá wí o àmọ́ ìtù máa ń ṣe kínú ìtù ṣí ẹ̀ ọ̀rọ̀ tó ẹgbẹ́ ọkọ̀ mẹ́rin wọ́n pé àwọn alùsùn náà àwọn eléyìí mọ́ ń bára wọn wí o abẹ́ ẹni yìí ṣe kíní bá yìí ṣe kínú wọ́n sì jáde tí ẹ wá rí yóò mú bẹ́ ẹ wá sáré bẹ́ lọ́rọ̀ ẹ wọ́n bá àfáà yẹn wí pé
tọ́ bá ti ẹ̀rọ pé wà ti Ìgbò lóòótọ́ tó sì bí ọ̀rọ̀ tàfà náà ó tún ní ọ̀rọ̀ ó tún nídìí ṣẹ́mọ́ tó lè dìsáìdì ìṣú náà sí kó náà jáde okun libẹ̀ ìjọ àwọn àfáàfẹ́ hàn lè mọ̀ nílẹ̀ Yorùbá yìí ẹ̀dá ta ló jáde tí Ìgbòho nìkan ló gbòho not alùsùnà not anybody ìyẹn ló náà wò pé àtọ́ ìjọ tòun náà ẹni ó dúró tòun rè tí ẹ̀ náà ló wá dé yìí èmi náà bọ́lọ̀ ṣe kínú ṣẹwárí bẹ̀rún ìmọ̀ ní ma ń yanjú bẹ̀yẹn fún yàn ìmọ̀ ní ó yanjú ẹ̀ pé ó lè dúró tí Ọlọ́run kàn fi ràn ọ́ lọ́wọ́ ni o kò túmọ̀ sí pé gbogbo ọjọ́ títí ẹ̀ náà bá dé ó wá jẹ́ tó bẹ́sìn mu àbí kò bá ẹ̀sìn mu kọ́ wá sọ pé ńgbà náà wọ́n ṣe kínú ó dúró tí ìmọ̀ ní fi yanjú bẹ̀yẹn ibi mistake wà nìyẹn làwọn yòókù wọn ń pè àfá àbá ìkọ́nà tí ma ń ṣe nǹkan ọ̀nà yìí kọ́nà wọn gbé gbà àwọn akó gbogbo èèyàn báhùn ẹ̀yìn Eletekete wá jáde ẹ̀wà ni àwọn alùsùn ní ìwàjẹ́ pà gbígbò gẹ́gẹ́ àwọn alùsùn náà gẹ́gẹ́ ti ń dájú ọ̀rọ̀ kọ àwọn ọ̀rọ̀ kan bí àwọn kan níjọ́ ọ̀nà tí ń sọ̀rọ̀ Yorùbá nation ebi ní discourse yìí bá wọn discourse ẹ̀ gírí kan Ìgbò yìí bá wọn discourse ẹ̀ lórí ìgbé ọ̀rọ̀ tó àwọn ọ̀rọ̀ kan bẹ ó ti clear dẹ̀yìn táwọn èèyàn méjì mẹ́ta bá ti ń sọ kí ló tó wá kù àwọn bá ìjọba bẹ́ fi Eletekete lọ yìí a gbọ́dọ̀ yanjú ẹ̀ a tó ń bọ́sì Saidi tí wá wúwà kan ẹgbájú òun ṣe bá kan kẹwàá bẹ́ gbọ́lọ́ alùsúnà ẹ lọ́bẹ̀ lọ́wọ́ alùsúnà pé alùsúnà mélòó gan ló ti gbà ti Saidi ṣíṣù táwọn yìí alùsúnà mélòó táwọn yóò pé ẹni èyí nídi pé mẹ́tọ́dù yóò bá tà nábì lọ a sì mọ́ sí pé a sì mọ́ sí gbá a sì mọ́ sàwó ọlọ́mọ́sá tún gbogbo wa ṣe ó sì fi ọ̀nà mẹ́rin kọ̀kan wa tó ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá gbogbo bàjẹ́ ìpátá orí ló wà kódà àní Saidi Shittu tó dàbí dọ́rọ̀ fún yíyẹn wàláhì ilẹ̀fà ẹ̀yin ni torí tí ò bá sí bàjẹ́ yín àní Saidi Shittu ò ní ṣe kíní kò ní lẹ́nu ọ̀rọ̀ a má sì ẹ ti jẹ́ kó lẹ́nu ọ̀rọ̀ ó sì ti lẹ́nu ọ̀rọ̀ ohun àbíkẹ́ túbá lókù torí pé ojoojúmọ́ ní àṣírí yìí fi ń tú sí ojoojúmọ́ lójú àwọn èèyàn fi ń là sí bójú wọ́n ṣe wá ń là sí lójoojúmọ́ yẹn bẹ́ẹ̀ lẹ́yìn ṣe ń wálẹ̀ sí lójú wọn ẹ wá ń ṣubú kiri pé ẹ ń lùsù followers ẹ ń lùsù customer mọ́ná ẹ̀yin ní kẹ́ ẹ lọ túbá ẹ má ṣe bàjẹ́ ẹ má ṣe ìjàmbá ẹ má dojú ọ̀rọ̀ rú ẹ dúró bọ́lọ̀ bá ṣe ní ẹ dúró síbi tọ́lọ̀ bá ṣe ní ẹ dúró síbi tá Ànábì bá ní ẹ dúró sí kóníkálukú lọ rí túbá kóníkálukú sì lọ rí sí mẹ́lọ mẹ́sẹ́jì tèmi sí Ìgbòho àwa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala àwa gbà pé kò sí irú ọ̀nà tí yóò bá dá kò sí kí jama irú ọ̀nà tí yóò bá dá àwa gbà pé kò sí ìtọ́lọ̀wọ̀n bó lè forí ẹ̀jìyàn risalatun ila Sunday Ìgbòho onẹ̀lẹ̀ ìbáyìí mẹ́sẹ́jì Ìgbòho lónìí o ìta tọ́lọ̀wọ̀n bá sọ́wọ́n al-Qur'an ọlọ́ ni qul li ibadi alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'an ọlọ́ ni ẹ sọ fún àwọn ẹrú mi tí wọ́n bá ti ṣe àwọn aṣímọ́sí tó pọ̀ ẹ sọ fún wọn wíkán mọ́ jákàn mú nánú àánú ìmì Ọlọ́run bá gbogbo ẹ̀ṣẹ̀ ní ìmì Ọlọ́run mọ́ forí ẹ̀jìyà àwọn sọ fún olóyè Sunday Igboho ẹ túbá lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ gba Islam ẹ gba tawhid ẹ gba sunna ẹ gbérí ọdẹ iná jẹ́ ti gbé lọ ayú ẹ̀kọ́ abá ti gbé lọ báyìí ẹgbẹ́ mú Ọlọ́run ọba yín ní ọba lágbára ẹ dúró tì í àfà ẹ jáwọ́ alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì àwọn fún yín ròdùnú kò sí gbogbo orúwọ́ nǹkan tẹ́ ẹ̀ bá mọ́ rò pé ṣé mi tí mo ti ṣe báyìí wàláhì kò sí ẹ̀ṣẹ̀ tọ́lọ́run lè ṣe kíni tí ò lè forí ẹ̀jìyàn kò sí ẹ̀ṣẹ̀ náà tọ́lọ́run bó lè ṣe kínu tí ò lè forí ẹ̀jìyàn ẹ wọ́ Ọlọ́run ọba yín ní aláforíjì àwọn sì tún fún yín ròdùnú pé bá lè wọ́ Ọlọ́run ọba yín ní aláforíjì wàláhì àlìjánnà ó ṣe kíni yóò jẹ́ ti yín àlìjánnà yóò ṣe kíni jama yóò jẹ́ ti yín Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ̀tọ̀ yìí jí fún wa ó sọ̀tọ̀ èèyàn tó ti pa èèyàn 99 èèyàn mélòó ló ti pa yìí èèyàn 99 ó wá lọ rẹ̀ bẹ́ nìkan èyí wọn ábìdí ni kìí ṣe alim
olùjọ́sìn fọ́lọ̀ ní kìí ṣe ní mímọ̀ ó wá dọ́dọ̀ rẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni mí o kódà mo ti pa èèyàn bí 99 bóò ni gbàgbé ìwọ lè rí àforíjì Ọlọ́run ẹ́ẹ̀tọ̀ pàjá ẹgbẹ́ ìnira àforíjì Ọlọ́run ó yẹ kí wọ́n ní òmọ́ bẹ láyé ó sì mú ábìdí náà ó yànjú ẹ̀ ó di mélòó ọdọgọ́rùn kó tó wá pàdé onímímọ̀ ó pàdé onímímọ̀ tán ó wá dojúkọ onímímọ̀ ẹwà nílé ayé mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí àwọn mo ti fẹ́ túbá bó ní ṣe tí ẹ̀ lè rí àforíjì Ọlọ́run àforíjì Ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'an gbogbo ẹ̀ṣẹ̀ pátá lọ́rọ̀ mọ́ foríjì yàn tí ẹ̀ bá ti túbá tó bá lè túbá lórí ẹ̀ ó rà foríjì àmọ́ ẹ̀kọ́ lọ sí padà sọ fún àwà níwà nẹ́bì lẹ́yìn náà pé wa kunu ma'a sadiqin ìyẹn máa ń bẹ pẹ̀lú àwọn olódodo ni ìlú tó wà tó ti ṣe gbórú bàjẹ́ yìí kú ònú lóhun lọ ìlú mi ni wọ́n máa lọ gbé ẹni sì túbá ó wá kú ònú ń lọ lọ́nà ní kúpa mọ́bẹ̀ ní malakuli mọ́ ti dé malakuli mọ́ ti gbẹ̀mí ẹ̀ tán bá sì gbẹ̀mí ọmọ ànábì Ádámọ̀ àtẹ̀mí ẹni rere àtẹ̀mí ẹni bú ọ̀tọ̀ làwọn màláíkà tí ma wá ń gbé lọ sókè àwọn màláíkà tí wọ́n ń gbé ẹ̀mí ẹni rere àwọn màláíkà tó ń gbé ẹ̀mí ẹni bú dé àwọn alálòkù ẹ̀yìn kọ́lẹ̀ ní àwọn alálẹ̀mí rẹ̀ àwọn alá ní àkílódé ọlọ́wà ní ọ̀yá màláíkà lọ níyànjú ẹ̀ pẹ̀lú wọn ẹ̀yin méjì ẹni sùúrù ẹni ìjì túbá ó túbá lóòótọ́ àmọ́ ti ṣe lúbàjẹ́ báyìí ẹ̀wọ̀n ilẹ̀wò ẹ ṣe kí ni jama ẹ̀wọ̀n ilẹ̀wò ẹwọ bó ló ti fi sí ìgbà tí wọ́n rí pé ó ti jìnà sí ìlú ẹlẹ́ṣẹ̀ ó ti súnmọ́ lú míì tí ó fẹ́ máa lọ gbé ìdájọ́ ẹlẹ́rẹ́ ni wọ́n dá fún ẹni náà Allah olóyè Sunday Igboho Ọlọ́run bá dé fún yín ní àforíjì àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì mẹ́sẹ́jì mi nínú àwọn ẹ̀rí tí mo fẹ́ kí Sunday Igboho bá ronú sí dáadáa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì sọ́tàn arákùnrin kan ẹni yá nìyàn àjò ní ó ti wá kó gbogbo oúnjẹ rẹ̀ ó kó ẹrú àmìnà ó kẹrù ó kó oúnjẹ ó kó tí ó wọ̀ ó kó tí ó mú ó kó gbogbo ẹ̀ sórí ìrànkómi ó bá bẹ̀rẹ̀ ní àjò náà ìbá ń lọ ìbá ń lọ ìbá ń lọ ìbá ń lọ ó bá débì kan nínú gbó ló bá ní kó wọn sinmi ó sinmi ìgbà tí ó sinmi ló bá sùn lọ nígbà tí bẹ́ẹ̀ ti ṣòkó sẹ́yìn gíní ló bá sùn bó ti sùn báyìí jẹ́ kó lájú àkúnmí rẹ̀ tó so mọ́bì kan ní ò bá rí mọ́ wàhálà dé bóò ní ti ní kí ní jẹ kí ní mọ́ mú wàhálà dé fìsínà dé ìbá ń wa ó wá dàmú kiri gbogbo ní fá ìgbó wá tẹ́mí rẹ̀ bẹ́ẹ̀ bọ́ ó bá tún jòkó lábẹ́ igi mi ó ti rẹ̀ tó ti lú sí ó pẹ̀ tó bí anúgbó ti kù sí mọ́dé yìí lọ́nà bá tún gbé lọ́mbẹ̀ náà ebi olú ti gbé lọ ó bá ti sà tí ó lájú bá ilé ràǹkúnmí rẹ̀ nǹkan múmú rẹ̀ gbogbo nǹkan rẹ̀ pátá ó sì bá gbogbo ẹ̀ lódìndí nǹkan kò dínkù inú rẹ̀ wá dùn pé èmi lọ́lọ́run sí oore mú tó báyìí ó wá bẹ́ dúpẹ́ mọ́ lóní Ọlọ́run mo dúpẹ́ o Allahumma innaka abdi wa ana rabbuk Allahumma anta abdi wa ana rabbuk Olúwa mi o anta abdi pẹ̀lú tó ṣe fún mi yìí ìwọ gangan ni ẹrú mi wa ana rabbuk èmi sì ni Olúwa rẹ̀ jẹ́mọ́ òpin kí ni wí anábi ní bẹ́ẹ̀ ni yóò sì wí anábi ní akhta'a min shiddatil farah anábi lọ́kùnrin ní sì wí torí pé inú rẹ̀ ti dùn kọjá àlà ó sì wí torí pé kí ni jẹ́mọ́ inú rẹ̀ ti dùn kọjá àlà anábi wa na ìtàtà sọ yìí ṣẹ́mẹ́ta náà ibi wá fọ́rọ̀ justify anábi ní bínú ọkùnrin ti dùn tóhun inú Ọlọ́run ọba máa dòjù bẹ́ẹ̀ lọ níjọ́ tí ẹrú rẹ̀ kan bá ti kọ́kọ́ sí àwọn ìrìn àjò kan tí ó tẹ́ Ọlọ́run lọ́rùn lọ tó bá wá padà dé pé rí Ọlọ́run mo padà wá mo wá gbà fún ọ inú Ọlọ́run bó wá dùn sí ẹni náà jù bẹ́ẹ̀ lọ olóyè Sunday Igboho tẹ́ bá ilé padà wá sọ́dọ̀ Ọlọ́run báyìí tẹ́ gba Islam tẹ́ bá wa kírun tẹ́ bá wa ṣe tawhid tẹ́ pa gbérí ọdẹ tì àtònílà kọ́díjákùn tẹ́ pa gbogbo ẹ̀ tì
tẹ́ jìnà sí gbogbo àwọn àfáà dandan tẹ́ntẹ̀lé súnnà tẹ́ntẹ̀lé Islam èmi fi ń dá yín lójú pé inú Ọlọ́run ọbó dùn sí ju kí ní lọ jùrù ọbọ́nù ọkùnrin ti dùn lọ àmọ́ Ọlọ́run ní ṣiṣẹ́ wọ́kùnrin ti ṣiṣẹ́ o ṣe wọ́kùnrin bá tínú ti ẹdùn kí ló ṣe àmọ́ Ọlọ́run ní ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kejì nù ìyẹn jẹ́ káà lè mọ bẹ́lọ̀ fún yín bí Ọlọ́run sábà mú inú ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n fẹ́ kí Sunday Igboho bá ronú sí torí wọn pé pẹ̀lú ògbọ́lọ́dọ̀ ọlọ́ mẹ́sẹ̀jì yóò dọ́dọ̀ ó náà ni pé kódà àwọn tó bá lè bá ń gbé bí àárín ìjáde owó wù mí kan bá ń gbé jáde ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kẹta onígbàdí ti kan bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ àwọn méjì kan ìkan ẹni eré tó jẹ́ ní eré dáadáa ìkejì ohun òdó tán ẹ̀ṣẹ̀ pọ̀ ṣáàrí tó jẹ́ ní eré òun ma gbọ́wà sí tó ṣe dáadáa èyí tó jẹ́ ní eré yóò mọ̀ lọ dẹ́ṣẹ̀ tó bá dé yóò wà bọ́rẹ̀ rẹ̀ ọ̀rẹ́ mo ti dẹ́ṣẹ̀ o kí lọ tó ń ṣe mo gbá ẹnìkan lójú lónìí o ó sì ń ṣe báyọ̀ ọ̀rẹ́ ṣe ṣe àrá foríjì ọ̀rá foríjì o lọ tọrọ àforíjì yóò lọ tọrọ àforíjì ọlọ́run sì gbà yóò tún ya yóò tún ṣe mí yóò tún wá bọ́rẹ̀ rẹ̀ yóò tún ṣe mí yóò tún wá bọ́rẹ̀ rẹ̀ yóò tún ṣe mí yóò tún wá bọ́rẹ̀ rẹ̀ wọ́n ní bó ti ṣe kánjọ́ kan nù èyí tó wá ṣe ohun èyí ò lágbára ó ń ṣe yíò báyìí ó wá wọ́dọ̀ rẹ̀ ọ̀rẹ́ ilé ìlágbára o kí lọ sí mo ṣe báyìí ọ̀sẹ̀ yíò tán dàbí ẹ̀ ọ̀rá sí jà náà mà ní tí bọ́ sọ pọ́lọ̀ wọn bá aláàánú ni ó ṣe àdó ní aláàánú ni wọ́n náà rírú ìdọ́ṣe yìí ni subhanallah ọlọ́ni ìndẹ́sẹ̀ ìrẹ́ ní ìṣẹ́ ní àbíwì fún tọ́wà sọ láti nílọ ìwà ẹni rí wọ́n mọ̀ wá dọmọ àlìjánà ìwọ ohun tọrọ pọ́ ẹni mi ní ọ̀tọ̀ ìndẹ́sẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ ni wọ́n mọ̀ wá ìwọ wà di ọmọ náà olómọ̀ padà dọmọ náà ọlọ́mọ́sìmí àti ìlọmọ náà olóyè Ìgbòho aláyẹ̀ lè dọmọ àlìjánà kódà ẹ lè ṣáájú àfáà mi wà èmi ò gbàdúrà kí ṣáájú ní wà àlìjánà o àmọ́ ẹ lè ṣáájú ẹlòmí ìgan wà àlìjánà èyí gbàdúrà rẹ̀ kò sọ pé ẹ lè ṣáájú mi wà àlìjánà àmọ́ kan in tó kàn kù ní pé a ní ẹ̀ṣẹ̀ Islam ẹ jìnà sẹ́bọ̀ ẹ jìnà sáwọn afẹ́ ẹlẹ́bọ̀ ẹ jìnà sẹ́bọ̀ ẹ jìnà sí gíní àwọn afẹ́ ẹlẹ́bọ̀ ṣẹ́jì láfàásún náà èyí tẹ̀ láfàásún náà pẹ̀lú èyí tẹ̀lé gbọ́gbọ́n kan mọ́ wà sí pọ̀ tẹ́gbọ̀n wallahi yóò gbúrò fún iláyà tàbíkìyàmù Ànábì wa Muhammad láàṣí gbọ́dọ̀ jákàmù náà lórí ọ̀rọ̀ Sunday Igboho ó sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ẹni àwọn ìjòkó tó ti sọ́pọ̀ bọ̀dẹ́jì mú tàn kan wá wọ́n lọ sójú ogun kan ọkùnrin kan akíní lójú ogun yìí ó perform ìjà lọ jàbọ̀ ó wá bọ́ sáàrin àwọn ọ̀tá tí ọ̀tá bá tó ogun tó bá bọ́ sáàrin wọn yóò mú gbogbo wọn balẹ̀ gbogbo wọn pátá ó ṣe kí ni jọmọ́ yóò mú wọn balẹ̀ ní gbogbo àwọn ọ̀tá tó bá bọ́ sáàrin àwọn ilé yóò mú ogun wọn balẹ̀ ogun wá dáa nìkan àwọn asinmi àwọn sàábí wa kóra wọn jọ ibi tán ti ń relax tán ní káwọn tó padà sójú battlefield bọ́n ti dọ́rọ̀ ọkùnrin rẹ̀ ẹwà ogun tàà wálé lè lágbàjá ló try ìdù láàrin wa ìwọ náà rí àmì náà rí ìwọ náà rí tó bá bọ́sà ní àwọn tàbá ìgbàgbà aláyìí wa kọjá mẹ́ kí náà sọ ọkùnrin báyìí rí àrí èmi náà rí àmá bẹ̀tí wọ huwa fi náà ẹni tẹ́rin ọmọ náà ni ẹni tẹ́rin ọmọ kí lágbé ọmọ náà ni sàábẹ̀ kan gbọ́ owó pé wọ́n máa yẹ́ tí kú in huwa illa anábì èso nífẹ̀ẹ́ ló àwọn ọ̀rọ̀ yìí tóbi lọ́rọ̀ tèmi o mú fẹ́ mọ́ tí ó ti ọkùnrin yìí tí ó ṣe kíni tí ó ti wọ́n ọkùnrin wọ́n náà subhanallah ìwọ́n tẹ̀lé ọkùnrin gbà tó padà sójú battlefield sàábí wọ́n tẹ̀lé bó ṣe di pé ó dá ní àwọn tàbí kan ogun bá bẹ̀rẹ̀ yá ó mú ogun àwọn ọ̀tá nìbalẹ̀ lóòtọ́ àmọ́ ó fara kọ́ àṣà wọ́n sáwọn náà káàkiri tọ́ ìgbà tí wọ́n wá sá káàkiri subhanallah ọlọ́run ṣàánú wa
Ọlọ́run dákun gbogbo ìgbìyànjú wa mọ́ dálù aláyà o mọ́ sí fáàrí tó bá ń ṣe tọ́lọ́run mọ́ dìrà rẹ̀ tó bá ń ṣe tọ́lọ́run àwọn atún lọ sinmi ọkùnrin yẹn wá mú rẹ̀ lọ́bì kan tó lọ dáwà ẹni tí ń yọ́ tẹ̀lé ó yọ́ tẹ̀lé ìwọ̀n wò wọ́n orí tí ń wòrà rẹ̀ báyìí tó sàmì bí náà èmi náà èmi náà èmi ó wá wo gbogbo bí tí wọ́n ti sálàdà wọ́n wá wo rẹ̀ pé ẹmọ ọ̀rọ̀ tí yóò bá mọ́ sọ kàkà kílẹ̀ kú ilẹ̀ ó yà sáà ó wá mú ìdá rẹ̀ tí fi ń jàun ó wá mú ìdí rẹ̀ báyìí ó wá fi gúnlẹ̀ báyìí ṣóńṣó ìdá ó wá ṣe kí ni ó ká sókè a ń pè bí kan ní nahar nínú kí ìmọ̀ tí yóò bá ń pè ibi àárín gbáyà sí inú báyìí àwọn èèyàn gbọ́ ìbáyà yẹn ihò kan báyìí bẹ́ẹ̀ abonú ṣe abonú náà pè ẹ̀wọ́ gbogbo èèyàn ìyàyí ní sọ so tẹ́lẹ̀ bí ihò yàyí yẹn ó wá mọ̀ jẹ́ kí ìdà sóńsódà yẹn ó kàn fi dá ara dé ìdà ó dáadé báyìí kíní nìkan ìdà wọnú ẹ̀ ó jáde ní ẹ̀yìn rẹ̀ bó ti kú nù ó parẹ́ sábẹ̀ ní rí ó ní òjíṣẹ́ Ọlọ́run Ànábì Muhammad because ẹ̀kọ́ tàà Ànábì ti kọ́ wọn kalẹ̀ tẹ́lẹ̀ ní pé gbogbo ẹni bá mọ̀ọ́mọ̀ para ẹ̀ tó mọ̀ọ́mọ̀ para ẹ̀ èyí tó fi para rẹ̀ yẹn a kìrìtì ẹ̀ fún nínú Jahannama jọ gbé al-Qiyamah yóò tún wá máa fi ṣera rẹ̀ ní al-Qiyamah àmọ́ kò ní kú mọ́ kánidà ló fi gúnra rẹ̀ a kìrìtì ìdá Jahannama fún yóò wá máa kọ̀rọ̀ yóò máa kí inú rẹ̀ bọ́ ìdánì nínú Jahannama kò wá ní kú mọ́ la yamutu fiha kò ní kú kò sì ní jáláyè kò ní jẹ́rọ ayé kò sí ní jẹ́rọ ọ̀run ibi tọ́kùnrin ti ní ó bá wà Ànábì rọ̀ ó bá díwájú Ànábì rọ̀ ya Rasulullah ashhadu annaka Rasulullah ilé Ànábì mo gbà kó ti ṣe Ọlọ́run ni Ànábì ni ọgbà bó ọgbà tẹ́lẹ̀ wà mọ́ dáká ní tó bá ṣẹlẹ̀ ní ọ sọ kí ló ṣẹlẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ọkùnrin tẹ́ sọ pé yóò wọ náà bẹ́ẹ̀ ti sọ́hùn ọ̀rọ̀ ní ní ó ti rí ní ara mi mo wá ń tẹ̀lé káàkiri àmọ́ ńgbà tí mo wá tẹ̀lé débì kan ẹ̀yà Ànábì báyìí ló padà ṣẹlẹ̀ ó padà para rẹ̀ ní Ànábì ní bẹ́ẹ̀ Ànábì rẹ̀ ti sọ fún yín olóyè Sunday Igboho náà mọ̀ gbọ́ báyìí Ànábì rẹ̀ ti sọ fún yín ẹ̀yin ò mọ̀ rí yẹn gbà mí tí ó mọ̀ sí wàhálà iṣẹ́ ọmọ àlìjánà ni yóò mọ̀ sí fima yabdu linnas in tí ó mọ̀ hàn sáwọn èèyàn ní pé iṣẹ́ ọmọ àlìjánà ní ṣe gíní nìsàn àmọ́ tí láti gba wájú ẹ̀ pé ọmọ náà yóò padà wá ṣe kínú jama yóò padà wá wọ iná ọlọ́mọ́sìmí àti ìlọ́mọ náà ó ní gbòmí ìsìnlẹ̀ ẹmọ ẹlòmí ìjọmọ̀ iṣẹ́ ìjọmọ̀ hàn sáwọn èèyàn ó ní pé tí ọmọ náà ní ṣe àti kọ́lẹ̀ pọ̀ àlìjánà ní ìgbà tí ó bá kú díẹ̀ kó kú bá yóò kàn yí padà náà irú ilé ìlàwà tàn mọ́ fólórí Sunday Igboho ọlọ́mọ́sà bá yí padà kó jẹ́ káwọn náà lè mọ́ sí tọ́lọ́hun kọ́kú ò ní ẹ̀rànké Igboho kí náà pè ní sí Igboho abẹ́kòdì Igboho sunna Igboho ẹgbẹ́ Igboho kọ́kú ò ní Igboho kó sàwọlẹ̀ lọ kó sàmọ̀ lọ àníkó di Igboho Allah wa ma dhalika ala Allahi bi aziz Allah Ọlọ́run lè ṣe o àwa sì ní tẹ̀mọ̀ Ọlọ́run sì ṣe fún gbogbo torí àwa rí pé àwọn àfáàlẹ̀ Yorùbá wọ́n ti jẹ lára àgbò kọjá kọlọ́run ọba afẹ́kọ́lọ́run fi ẹ̀san lẹ́san pé ìwọ náà jẹ́ ti ṣe gbìyànjú ẹ pé right channel ní ọbọ̀sí àwa sì rẹ́ kí gbogbo mọ̀ pé àwọn àfáà tán ti jọ ní àwọn ẹ̀rẹ̀kan tó fi wó pé àwọn ilé ìṣẹ́bẹ̀ ti ríre Allah Islam kọlùkọ́ wọn bẹ́ẹ̀ àwọn ni wọ́n ṣe kí ni àwọn náà ṣe bẹ́ẹ̀ fún ara wọn olóyè Igboho ẹ padà sọ́dọ̀ Ọlọ́run ẹ túbá sọ́dọ̀ Ọlọ́run ẹ gbà t'Ọlọ́run ẹ gbà tawhid kẹsì gbà súnnà a sì di pé tẹ bá lè gbà tawhid tẹ gbà súnnà wallahi yóò lórí fún ilá yóò lórí fún níjọ́ gbéǹde al-qiyam yìí jẹ́ wá ní yóò ṣẹ̀ wá pọ̀ sí ẹ̀rí àwọn alágbára kan náà láyé náà ni gbogbo àwọn
Mike Tyson àwọn tún ní Muhammad Ali àwọn tún ní gbogbo àwọn obìnrin tó mọ́ ń kọ́ ní náà tán pọ̀ báyìí gbogbo àwọn tó yà tàtú sára kí náà padà sí gbẹ̀yà yìí wọ́n gba Islam kí ní Islam sì dì fún wọn ó di tí Igboho náà bá lè gba Islam lẹ́ Yorùbá yìí ó tún wá gba Islam tí ó yẹjú ọlọ́mọ tó gba Islam ọlọ́bẹ̀ yọ àní kó dìkan ní pé Igboho kọ́mọ́ bí súnà ròyìn ẹ̀ tọ́lọ̀ mọ́ wà ní bá ṣe bẹ́ẹ̀ fún Igboho mọ̀ kú oríire o Igboho mọ̀ kú ọlọ́wọ́n bá ń fà o kódà àwá sì tàn mọ́ pé níjọ́ tí Igboho bá gbarú ẹ̀ federal government gan wọ́n kàn wọ́n ní pé onáwọ̀ ti dàwọn onírùngbọ̀n ẹ̀ kódà wọ́n pardon gbogbo tí wọ́n sọ pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run torí inú tí tawhid mọ́ sí fún yàn inú tí tawhid ẹgbọ́n olùwàdà alladhina amanu wa lam yalbisu imanahum bidhulm ulaika lahumul amn wa hum muhtadun wallahi oní tawhid ọkàn mọ́ nífẹ́ ọkàn ní ó kàn mọ́ balẹ̀ ọkàn rẹ̀ yóò mọ́ sí kí ni jama yóò mọ́ balẹ̀ àwọn sọ fún lórí Sunday Igboho pé tọ́ bá lè gba tawhid aláwọ̀kan yóò balẹ̀ yẹ́ tún wá bọ́ lọ́wọ́ báyìí dáadáa ọlọ́mọ́sà bá sí rọrùn àdúrà táwò sí nù ọlọ́mọ́sà bá sí rọrùn ọlọ́mọ́sà bá fi tawhid rọ wọn lọ́rùn kó bá fi súnà náà rọ lọ́rùn kó bá fi sí wọn lẹ́sọ́ al-Qur'an al-Karim wa sallallahu wa sallim ala abdika rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in ṣe ká gbàgbé ní méjì àdúgbò sí kí ọ̀rọ̀ tèmi hálùpọ̀pọ̀ la sí akàn pàkíyèsí wa ni so gbogbo ẹni tó bá súnmọ́ àwọn afálẹ̀ Yorùbá náà kó bá wọn sòótọ́ rọ̀ insha Allah ta'ala a rí pé ọdún Iléyá ti súnmọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú òkúlọ́dọ̀ Ọlọ́run a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ ń pa Eidul Adha bi idhnillahi ta'ala Eidul Adha náà àwọn ẹ̀kọ́ àwọn durus ẹ̀ràn olówọléyá ìwòlé wọléyá a bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tí ń bọ̀ tó dàbí pé Iléyá ti súnmọ́ àwọn ẹlẹ́ran náà sì ti ń polówó ẹran ọlọ́mọsàbà sí rọrùn wa sallallahu wa sallim ala abdika rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh